ṣe bẹ́ẹ̀ wà lára wa ẹ tẹ̀lé wọn ẹ fi mọ́tò lẹ̀ ẹ tẹ̀lé wọn. Timoni! What do they have to do? Yeah. Please share. Emma, share. Láti wo? Ẹ dúró ná, ibo ni? Ẹ sọ̀rọ̀ ibo ni láti ibo ni? Ẹ wá stop fídíò yìí. Àní láti ibo ẹ dẹ̀ sọ̀rọ̀. Ẹ wá stop ẹ bá mi stop fídíò yìí. Fẹ́ ní fídíò kankan ẹ stop. Ẹ bá wa stop fídíò yìí. Why the video? One by here right now. Mo ní láti ibo. Mo ní láti bo. Ṣé mo mẹ́mi láti Ìlaro local government? Ó dẹ̀ ń yí sọ́ọ̀tì mi. Insult me like this. No. Mo bẹ̀rẹ̀ pé láti bo. No. Èmi ni mo sọ. Mo ní láti bo very simple. Wọ́n bẹ̀rẹ̀ pé náà. Mo ní láti bo. From where? You have to answer him. Wọ́n sọ̀rọ̀ pé láti bo. Wọ́n ní ṣé wọ́n mọ̀ mí. Ẹ ní láti bo. Wọ́n ní ṣé wọ́n mọ̀ mí. Ẹ wọ ẹ má dariwo lẹ́ bí ẹ jẹ́ kí wọ́n wà lọ́rùn. Láti bo. Àwa ní pálásì ọba báyìí. Aké ìlú Ẹ̀gbá àwa Aláàfin kábíyèsí ọba Aké ìlú Ẹ̀gbá. Ẹ̀kan. Kábíyèsí. Kábíyèsí. Odùduwà ni o. So à ń fi ẹ̀hónú wa hàn láti gba òmìnira lọ́wọ́ ìjọba amúnisìn. Sọ ọ̀dẹ̀ wò pé àwọn bàbá wa náà mo mọ̀ pé wọ́n wà bí láti fẹ́ lórí wa àti ẹni bàbá wa pé ẹ̀ẹ́dẹ̀ ní pé kí àjẹ wá àti ní pé agbúdọ̀ bọ̀wọ̀ fágbà ó tó di pé àwọn agbègbè kan tó ká wá bá èyí tẹ́ jẹ́ ẹ̀yin bàbá wa sọ èrò ọkàn wa fún yín pé àwa dúró tán láti ké ara bí a fẹ́ gba òmìnira.
kúrò nínú ìjọba amúnisìn àti ní káwá pé bàbá wa padà yọjú sí kábíyèsí. Ẹ kú ojúmọ́. Ajú wa ṣe o. Àmín. Ilé bàbá wa kábíyèsí tí ẹ wá a ò gbọ́ tẹ́lẹ̀ torí kábíyèsí ò tí ì dé ìyẹn ní ìgbàgbọ́ ìyá pé ẹ̀ka ìmọ̀ dáadáa tàbí tó jẹ́ pé ẹ̀ ti sọ fún wa tẹ́lẹ̀ àwọn àbá tó jẹ́ kẹ́ ẹ mọ̀ táìmù tí kábíyèsí bá wa máa wá sí kò síbẹ̀síbẹ̀ àwa tẹ́ ẹ báyìí náà ọmọ Yorùbá ni wá ìgbàlẹ́sẹ̀ ń gbọ́ lẹ́nu tí o sọ yìí mo tẹ̀ di gbòógì náà ọ̀rọ̀ náà lè fẹ́ wá sábẹ́ amúnisìn àdúrà wa ni pé ájú ń ṣe ẹ ní ṣàṣetì o gbogbo ẹni tí ẹ̀dẹ̀ ṣàfikànjú tí ẹ̀ ń kúra ń jọ ìrẹ̀wẹ̀sì òní báyìí ṣàṣeyọrí lágbára náà àdúrà tí kábíyèsí gbàgbà fún yín náà là ń gbà fún yín ẹ̀ ní rí farapa o ọlọ́run any question. ìyẹn tí ó ti sún àwa ọ̀dọ́ a lè faradà mọ́ àti ní ká kọ́kọ́ wá sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ bàbá kí ni wọ́n fẹ́ ni wọ́n rí sọ sí ọ̀rọ̀ wa torí àwa gan à ń dúró de tí wọ́n fẹ́ bá wa sọ nínú ọ̀rọ̀ tiwọn náà ó jẹ́ ní tó ṣe pàtàkì fún wa àwa gan a ti ń bẹ ara wa ní ká sì ní sùúrù náà torí ibi tá a dé báyìí ní sísà ó ti dé mi so àmọ́ bá ṣe máa bá wa pass message sí bàbá wa kábíyèsí ó tètè tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n fẹ́ kó tètè tẹ̀ wọ́n lọ́wọ́ ó tẹ̀lé pé nígbà wọ́n pàṣẹ wọ́n ti kọ nóòtì wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá nóòtì yẹn wọ́n tẹ̀ wọ́n lọ́wọ́ so àbúrò bá bí akọ̀wé wọn lónìí. so ìdí nìyẹn tàbí a lè ṣe nǹkan kan láti pé a rí wọn ó tẹ̀lé pé a ní rálì báyìí ní kútọ̀ ìbẹ̀lẹ̀ à ń lọ báyìí ṣùgbọ́n a fẹ́ fi ọ̀wọ̀ ní bàbá wa wọ́n jẹ́ ká wá sí ìlà ìgbà nínú àwọn táìmù tí lẹ́tà ìjọba akọrin kábíyèsí ìyẹn ni bàtà àjùbá ní wọ́n ti pàṣẹ mẹ́sìlì alákọ̀wé ti pàṣẹ mẹ́sìlì lọ sí bàbá wọ́n á ti sọ táìmù tí ẹni ó ṣeé ṣe pé yẹ pé ìránṣẹ́ máa dín láti fún láàárọ̀ sí àbẹ̀wò ìgbàgbé náà wọ́n sì ní àwọn àti ṣètò láàárọ̀ ìfẹ́ ṣùgbọ́n àdúrà wa ni pé ọlọ́run á tì í lẹ́yìn àdúṣe yìí fún ọkọ bá ti dé. ẹ̀kọ́ tiẹ̀. ẹ kúkú lè béèrè láti ọ̀dọ̀ akọ̀wé. ẹni méjì tó tó. Aba ọjọ́ yẹn á da lẹ́tà ṣùgbọ́n yẹn pẹ́ fún wa ẹ̀sìn ọba jẹ kó pẹ́ ìgbà tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ sí jẹun ọmọ àwọn ìṣe ìṣàwá kan ìlú yìí tó ibi tá a bá dé ó ti dé gbóngbó fún ẹran kan wa nítorí pé kọ́mọ kàwé tán kó má ríṣẹ́ kí kó jẹ́ pé téèyàn bá fẹ́ ríṣẹ́ àbí kó jẹ́ ẹni tó ń ṣòṣèlú àbí kó jẹ́ pé ẹni tó mọ̀yàn àwa tá a rí gbogbo tá a rí bí náà ti kàwé tán ẹlòmíì ìjọba ti pé tàbíkẹ̀ tó nìkan báyìí kò rí nǹkan fi ṣe nítorí kò mọ̀yàn lókè àfẹ́rú ẹ̀ mọ́ ó ti dókun fún wa a ti rí pẹ́yìn bàbá náà tẹ́jú gbogbo ẹ̀yìn náà lẹ bí wa ẹ̀ níwò wá níran kí a jẹ wá bí jẹ́ pẹ́yìn bàbá wọn la lè ké wá bá ẹ̀yìn náà là ń sunkún wá sọ̀ báyìí nítorí pé kí ni láti lè jẹ́ igi lẹ́yìn ọgbà láti tì wá lẹ́yìn nítorí pé ibi tá a bá délé ni ó tiẹ̀ ti sú wa ó tó gẹ́ ni ó tún gẹ́ pápátá ni adẹ̀wà ń rọ̀ yìí kẹ́ ẹ jọ kẹ́ ẹ má dojú tì wá gan ní tójú tì yàn láti lè dúró tì wá láti lè ṣe bàbá fún wa láti lè fọ̀n wá kálẹ̀ ọlọ́run á ti dúró tẹ̀yìn náà ọlọ́run á dúró tì wá ọlọ́run á gbé wa ládé o. ní àfikún sà ẹ jọ ẹ̀yin bàbá wa a mọ̀ pé ńgbà tá a ti bá yín àti bá kábíyèsí sọ ẹ tó bá wa sọ fún kábíyèsí
ẹ̀yin bàbá wa ọ̀rọ̀ sunukun lọ̀rọ̀ tó wà nílẹ̀ ojú sunukun rẹ̀ ká fi wò ó mo dẹ̀ gbàgbọ́ wípé àwa náà ni ẹ̀ ń jẹ ọba lé lórí àsìkò enough is enough fún Yorùbá láti máa abide by law we are the only law abiding citizens in this country nígbà tí ìyà bá ń jẹ wá tí Haúsá bá fẹ́ pààyàn kò ní pe anybody síbẹ̀ kò ní rántí pé òfin kan exist níbì kan ìgbà tí Yorùbá bá fẹ́ react náà máa rántí pé òfin kan exist níbì kan ẹ̀yin bàbá wa bẹ̀yìn ni eléyìí òun ṣe àsìkò òfin torí tí ẹ̀yin bàbá wa bá wò wípé àwa lẹ̀ ń jẹ ọba lé lórí ẹ̀mí wọlé kọ́kọ́ ṣe pàtàkì sí yín òun ni ẹ̀ ń sin àwọn tó kó sàhámọ́ táwọn ọmọ school Yorùbá wà nínú wọn o ìjọba ò tí ní kankan ṣe sí láti ọjọ́ yìí so ó ti di anti-climax lára wa nísìn so kó má dàbí ìgbà pé bínú ṣe ń bí wa tó àfẹ́fẹ́ fún àgbà kí àwọn kẹ́yọ̀ bá gbé ọ̀rọ̀ lọ sẹ́gbẹ̀ kan o ọ̀rọ̀ wẹ́ẹ̀nì ìyákùn 1962 kan ló ṣẹlẹ̀ nísìn ẹ dìde kẹ́ jà fún wa àwa ní Yorùbá ẹ̀yà àwa lẹ̀ ń jẹ ọba lé lórí lẹ̀ jẹ́ àgbà lé lórí so ọ̀rọ̀ pé àmọ́ àbá ìdásọ pé Nigeria cannot separate or whatever mọye country ni ò tó wa toníkàkú dẹ̀ tó wà láyìíyá rẹ̀ Ọlọ́run dẹ̀ fi ọ̀rọ̀ púpọ̀ fún wa ní orílẹ̀-èdè yìí àpapàjọ nílẹ̀ Yorùbá tó tó wàhálà tó tó máa ṣẹ́kù tábà dá orílẹ̀-èdè àwọn ìgbà gbogbo àwọn tàwọn bíbí àríṣẹ́ tún ṣẹ́kù ẹ̀yin bàbá wa ìdíwọ̀n dẹ̀ ń jà fún jù tó lè fẹ́ kí àṣẹkọ̀ àṣẹnu yín ṣé tí kí ẹ̀mọ̀ kọ́ bá wọn sẹ pé kábíyèsí ní ṣiṣẹ́ kò ní lọ àbí tó wọ́n sọ pé òkè wọ́n sì allocation so mo fi Ọlọ́run bẹ̀ yín bàbá wa ẹ bá a sọ fún kábíyèsí àti ẹ̀yin ìjòyè mọ̀ pé ẹ̀yin ìjòyè náà ni ẹ̀yin náà lè ń ṣe ìjọba kò sí àyè pé àwọn ti law abide sí àwọn àṣẹ law àwọn ti pé we must abide by law kankan nísìn ẹ dìde kẹsàn sókè kẹjà fún wa ẹ dìde kẹjẹ kí ọmọ yìí pé ìyà tó jẹ Yorùbá tó bí ó tó gé afẹgbà òmìnira torí bí àwa ni ògo ọjọ́ ọ̀la nígbà tó bá kọ gbogbo àwọn ògo tájọ́ ọ̀la tó kí wọ́n fẹ́ ṣẹ́kù sílẹ̀ abẹ́ yín bàbá wa ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run torí a ti pinnu nísìn pé afẹ́ gẹ́gẹ́ bí ọmọlúwàbí tá a jẹ́ la ṣe fẹ́ fún ẹ̀yin bàbá wa ní ọ̀wọ̀ ṣùgbọ́n tí ẹni ọba bá sọ wípé àwọn òṣè titi wa ìyẹn ò ní dá wa dúró o torí bẹ́ẹ̀ la ṣe wá síbi bí láti kọ́kọ́ ṣe kí n láti bọ̀wọ̀ fágbà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run abẹ̀yìn ni Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. kábíyèsí ẹ ṣeun. ẹ ṣeun gan-an. Aláké ìlú Ẹ̀gbá ààfin bàbá wa Aláké ìlú Ẹ̀gbá làwà yìí. Go. Come this side. Going to Kuto now. We are moving to Kuto now. Going to Kuto now. From here to Kuto.
níbí sóye ti ká lè.